A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Olùdíje du ipò ààrẹ níbi ìdìbò ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour, Peter Obi ti bu ẹnu àtẹ́ lu ẹ̀ka ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní #inequalities níbi àgbékalẹ̀ ìdájọ́. Ọ̀rọ̀ Obi jẹyọ látàrí àfihàn ẹ̀sùn olè tí wọ́n fi kan Ṣẹ́gun Olówókéré tí wọ́n dájọ́ ikú fún nítorí ó jí adìyẹ. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọdún 2010, nígbà tí Olówókéré wà ní ọmọ ọdún 17 ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ kan Mọ́rákẹ́yọ̀ Sunday lórí ẹ̀sùn wípé wọ́n ja òṣìṣẹ́ ọlọ́pàá kan lólè. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n fi ṣẹjọ́ ní adájọ́ ní kí wọ́n lọ yẹgi fún àwọn méjèèjì ní ọdún 2014 wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn lórí bí wọ́n ṣe fọ́ ilé ọlọ́pàá tí wọ́n sì kó o lẹ́rù. Ẹ̀sùn yìí ti wá dá awuyewuye sílẹ̀ láàrin ọmọ orílẹ̀-èdè tí ó mú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè dá sí i. Gómìnà pàṣẹ kí agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ẹ̀sùn yìí kí ó sì gbé ìgbésẹ̀ láti rí ojú àánú gbà prerogative of mercy. Nínú àtẹ̀jáde ni gómìnà Adélékè ti ní ìjọba àwọn gbọ́dọ̀ rí i wípé olódodo ò kú sípò ìkà, kí ìyà sì má jẹ aláìṣẹ̀ lásán. Àwọn gbọ́dọ̀ ṣe àmójútó ẹ̀sùn yìí kíákíá. Nígbà tí ó ń fèsì lórí ìgbésẹ̀ yìí ni Obi gbóríyìn fún gómìnà Adémọ́lá Adélékè lórí bí ó ṣe gbé ìgbésẹ̀ láti dènà ìfìyàjẹni pẹ̀lú ìdájọ́ ikú tí wọ́n dá fún ẹni jí adìyẹ àti ẹyin, pẹ̀lú ẹ̀sùn wípé ẹni wọ́n dájọ́ fún ti lo ọdún 14 nínú ọgbà ẹ̀wọ̀n. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Obi kọ ọ́ sí wípé iye ọdún tí Olówókéré ti lò nínú ọgbà nìkan gan ti kọjá ìyà fún ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kàn án. Èyí ṣe àfihàn irúfẹ́ ẹ̀ka ìdájọ́ tí ó wà lórílẹ̀-èdè. Ẹni bá gbìyànjú àti sọ òtítọ́, wọn á fi ìyà jẹ ẹ́ bí ẹranko, ṣùgbọ́n ẹni kó bílíọ̀nù náírà jẹ ni wọ́n ṣe ayẹyẹ rẹ̀. Ìbáà ṣe ẹni wọ́n ká ìwà ìbàjẹ́ mọ́ lọ́wọ́ tí wọ́n tún gbé lọ ilé-ẹjọ́. Lórí ètò Talk to Be láti ọwọ́ atọ́kùn òṣèrébìnrin Bíọ́lá Adébáyọ̀ tí wọ́n ṣe àfihàn rẹ̀ lórí afẹ́fẹ́ ní ọjọ́ Ìṣẹ́gun ni àwọn òbí Olówókéré ti ṣàlàyé bíṣu ṣe kú àti bọ́bẹ̀ ṣe bẹ́, bí wọ́n ti fi ìgbàgbọ́ wọn hàn wípé àwọn ń retí ìdájọ́ òdodo lẹ́yìn ọdún 10 tí wọ́n ti dá ẹjọ́ fún ọmọ wọn. Wọ́n ṣe àlàyé ohun tí ó sún ọmọ wọn dé bèbè ẹ̀wọ̀n, bí wọ́n ti tẹnumọ́ wípé àdúrúnmọ́ lásán ni ẹ̀sùn tí wọ́n fi kan ọmọ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sí ìlú Àbújá, olú ìlú Nàìjíríà, ti dá a lẹ́jọ́ wípé kí MTN Nigeria Communication, àwọn tí wọ́n ní ẹ̀rọ afẹ́fẹ́ ìkànsíraẹni lórílẹ̀-èdè, lọ san owó ìtanràn mílíọ̀nù 15 náírà lórí ẹ̀sùn yíyọ owó aláìlẹ́tọ̀ọ́ lẹ́yìn tí wọ́n bá ti fi àwọn oníbàárà sí ìpele orin kíkọ àti àfiránṣẹ́ onítipátipá, bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí ẹni tí ó béèrè fún irúfẹ́ ìpele bẹ́ẹ̀. Èyí ni onígẹ̀ẹ́sì ń pè ní unlawful subscription to caller tunes and unsolicited messages. Ìdájọ́ yìí wáyé lónìí ọjọ́ Ẹtì, bí ilé-ẹjọ́ ṣe ní MTN jẹ̀bi ẹ̀sùn àti wípé ìwà aláìlẹ́tọ̀ọ́ tí kò bá òfin mu ni MTN ṣe ń ṣe àfojúràn sí ìgbòkègbodò ọkùnrin amòfin kan Barrister Emmanuel Anene. Adájọ́ Okon Abang-Anene ni ó gbé ìdájọ́ yìí kalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn PM News tó jáde lónìí. Ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù fún Super Eagles ní Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó ti di òjíṣẹ́ Ọlọ́run nísìnyí, Taribo West, ti sọ wípé ìdí tí olórí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain PSG Nasser Al-Khelaifi ṣe wá síbi ìpéjọpọ̀ Confederation of African Football (CAF) ní láti dá ọgbọ́n gbé ìgbésẹ̀ lórí bí Ademola Lookman, ọ̀dọ́mọkùnrin tí ó gba ipò agbábọ́ọ̀lù tó gbóná jù ní ilẹ̀ Áfíríkà lọ́wọ́ Victor Osimhen, ṣe máa darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG. Taribo West, tí ó máa ń di ẹ̀yìn mú fún Super Eagles nígbà tí ó ṣì wà ní Ṣàngó Òde, ti pé ọmọ 50 ọdún báyìí. Òun fúnra rẹ̀ sì ti gbá bọ́ọ̀lù rí fún ẹgbẹ́
agbábọ́ọ̀lù Ozure Ligue 1 ní ìlú Faransé Taribo West tẹ̀síwájú wípé àwọn kan ni wọ́n ta òun lólobó láti ìlú Faransé wípé àwọn PSG ń wá kí wọ́n bu ọwọ́ lu ìwé àdéhùn pẹ̀lú Ademola Lookman, ọ̀dọ́mọkùnrin agbábọ́ọ̀lù atamátàsé fún Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn PM News tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.